Kí lorúkọ ẹ? Hazzan Adéròmú. Hazzan Adéròmú. Táwàyè. Ọjà àgbò. Níbo ọjà àgbò níbo? Mo ẹni rí wàhálà lórí ọmọ òun, ẹ ṣé mo ti dúpẹ́ o. Ọlọ́run ti fọmọ mi lálàáfíà tó péye o, ẹ ṣé mo dúpẹ́ o. Update lórí ọ̀rọ̀ Hazzan Adéròmú lórí ẹ̀ náà la sì wà. A kàn ní ká sọ fún gbogbo èèyàn ọmọ àgbáyé pé tó ibi tí à ń gbìyànjú àti bí obì sí tí obì lálẹ́ hù ń bẹ̀ èyí tó túmọ̀ sí náà ni pé ká máa bomirin ló dẹ̀kù. A dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ọmọ àgbáyé tẹ́ bá gbé ìgbésẹ̀ kan àbí méjì lórí ọ̀rọ̀ Hazzan. À ń fi yé yín pé ara Hazzan ara ẹ̀ ti yá ṣùgbọ́n kọ́lọ́run ọba òkè kó tún bá fún un ní àlàáfíà pé pérépéré. Gbogbo bí ti ń ṣe ní fídíò àkọ́kọ́ tẹ́ ẹ wò kò ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ rí i pé Hazzan ò lè sọ̀rọ̀ nígbà yẹn, ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Hazzan náà nísìnyí. Tó náà a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin pásítọ̀ káàkiri àgbáyé, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àfáàfáà káàkiri àgbáyé, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin onímímọ̀ káàkiri àgbáyé, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe káàkiri àgbáyé, a dúpẹ́ lọ́wọ́ gbogbo orí kọ̀ọ̀kan látorílẹ̀-èdè yìí látorílẹ̀-èdè míì láti orílẹ̀-èdè káàkiri àgbáyé lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ bá dá sí ọ̀rọ̀ Hazzan Adéròmú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o, ara Hazzan ti yá. Ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn òbí ẹ̀. Ilé àwọn Hazzan ibẹ̀ náà la ṣì wà yìí, ibẹ̀ la tún wà yìí, ilé àwọn Hazzan la wà yìí. Ìkí ìyá Hazzan máa bọ̀. Ìyá Hazzan ti wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bí. Ìyá Hazzan ẹ bá kí àwọn ọmọ Nàìjíríà tó ń gbọ́ àtọ́sùnwó wa. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣé mo dúpẹ́ o. Jẹ́ kán rí ojú ayọ̀ lójú ẹ. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run ní fọmọ tí náà pa yín lẹ́kùn. Mo dúpẹ́ pé ọmọ mi ti yá o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run á máa wọn oníkálùkù lọ́wọ́ o. Àmín. Iléeṣẹ́ Fásunlé Mákindé iléeṣẹ́ yín ò ní jóná. Ọwọ́ yín á máa ròkè o. Ọlọ́run ní fọmọ tí náà pa yín lẹ́kùn. Ẹ ní dáàmú ẹ ní rí wàhálà lórí ọmọ yín. Ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mo kí yín pé ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ wá. Àwọn pásítọ̀ ẹ̀yin wòlíì àti adáhùn ṣe gbogbo yín pápátá ni mo kí. Àti gbogbo ẹ̀yin àfáà gbogbo yín pápátá ni mo kí. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ní dáàmú ẹ ní rí wàhálà lórí ọmọ òun. Ẹ ṣé mo ti dúpẹ́ o. Ọlọ́run ti fọmọ mi lálàáfíà tó péye o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ jẹ́ kí bàbá máa bọ̀. Mo bọ̀ bàbá dà ẹ bá bọ̀ bàbá. Orúkọ mi ni Idris Sulaiman láti ọjà àgbò. Báwo lẹ́yìn ṣe jẹ́ sí bàbá Hazzan? Mo jẹ́ àbúrò sí girama wọn. Sí girama wọn. Ó yá kí lẹ fẹ́ sọ nípa ọ̀rọ̀ Hazzan báyìí? A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn lọ́tùn lósì fún àdúrà àti gbogbo nǹkan lílò lóríṣiríṣi. Ṣùgbọ́n gbogbo kìnìún yẹn náà a dúpẹ́ pé ara ẹ̀ ti yá. Kò tí ì yà tán ó rọrùn ṣùgbọ́n gbogbo gìràgìrà yẹn ó wá sílẹ̀. So a lè tún wá fẹ́ ṣe àwọn nǹkan kan láti pé ká wo gbogbo body system yẹn ká mọ ìyẹn ní ìlànà ti olóyìnbó ẹ fẹ́ wò torí gbogbo nǹkan yẹn ó sì ń na ara yẹn ṣùgbọ́n kò gbéra bó ṣe ń tó ń jọmọ́lẹ̀ yẹn. Ọpẹ́ ní fọ́lọ́run. Ẹ̀kan ṣe náà ló débẹ̀ gẹ́gẹ́ bí ìlànà ìwòsàn tó wá ṣe ń lo nǹkan sí. Ẹ jẹ́ ká Hazzan máa bọ̀. Hazzan máa bọ̀ níta. Ẹ jẹ́ kí lorúkọ ẹ? Hazzan Adéròmú. Hazzan Adéròmú. Táwàyè. Ọjà àgbò. Níbo ọjà àgbò níbo? Ọjà àgbò níbo? Ní Gbàgùrà. Báwo lára ẹ ṣe rí nìsín? Ó ti yàtọ̀. Àbí? Oṣù ọ̀pọ̀ ti yàtọ̀. Gbogbo bó ṣe ń nà wọ̀n yẹn ò ní. Bá fẹ́ sọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ràn ẹ́ lọ́wọ́ tí wọ́n ń mú ewé jágbámọ́jogbo. Ipa Ọlọ́run ní fọ́ wọn ipa yín lẹ́kùn. Àmín. Ohun Hazzan lẹ gbọ́ yẹn ẹ jẹ́ ká mọ̀ ṣe ẹ̀. Ohun Hazzan nìyẹn o tẹ́ gbọ́ yẹn o. Hazzan jẹ́ wíwá pé ara òun ti yá bí ó tilẹ̀ jẹ́ pé ẹ mọ̀ pé ọjọ́ tí a bá gbogi kọ́là kọ̀run ṣùgbọ́n ìyàtọ̀ tó pọ̀ ó ti wà. Ìwọ̀nba bí tó kù díẹ̀ sí a máa padà jẹ́ kí gbogbo àgbáyé kí wọ́n máa mọ̀. Ṣùgbọ́n Hazzan rèé o ọmọ tẹ́ rí inú fídíò tó ń nà pọ̀pọ̀ tó ń pariwo òun rèé ojú ẹ̀ rèé ẹ dákun ẹ bá ojú ẹ̀ rèé lẹ́ẹ̀kan sí. Ó tó ọmọ ọdún mélòó Hazzan? 13 years old. Ọmọ 13 years old. Àbí ọpẹ́ ní fọ́lọ́run. Gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn ṣé o ṣèrántí àbọ̀ mọ́ kankan?
rántí kankan bẹ̀. o ò rántí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n nígbà tó ń fi fídíò hàn ẹ́ lánàá wọ́n ní í ṣe ló ń sunkún Ó ní pé èmi mi sọ pé èmi kọ́. oníwọ̀ kọ́ Bẹ́ẹ̀ni. nígbà tó rí Bẹ́ẹ̀ni. ọpẹ́ ní fọ́lọ́run ọba Ọlọ́run á gún ẹ lára dá sí wàá gbádùn délẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba bó ti jẹ́ nìyẹn o ohun Hazzan lẹ́gbọ́ yẹn ti gbóhùn àwọn mọ̀lẹ́bí ẹ ti gbóhùn àwọn èèyàn ọpẹ́ ní fọ́lọ́run ọba o ìwọ̀nba bí díẹ̀ kínkínní tó kù sí Ọlọ́run ọba òkè yóò fún ọmọ yìí lálàáfíà tó péye bó ti jẹ́ nìyẹn ọjà àgbòláwà yìí adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó gbìyànjú ajé olókun yèyé ajé olókun láti Ìjẹ̀bú-Bùṣín adúpẹ́ lọ́wọ́ yín àti àdìmúlà láti Ìkòròdú adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ bá gbìyànjú lórí ọ̀rọ̀ ayé Hazzan Adéròmú adúpẹ́ lọ́wọ́ yín Hazzan Adéròmú kíláàsì olúwa bí o gbọ́ sọ̀rọ̀ sókè primary 6 àbí ọpẹ́ ní fọ́lọ́ọ̀ba wàá dàgbà nǹkan kò ní ṣe ẹ́ lágbára lọ́ọ̀lọ́ọ̀ba kàdé bó ti jẹ́ o update lélẹ́yìí ẹ ṣeun ẹ máa bá a ṣí ẹ̀ kẹ́jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ọlọ́ọ̀ba òkè ó ti gbọ́ àdúrà tó péye púpọ̀ ẹ jọ̀ọ́ ń bẹ̀ yẹn o ẹ máa dúpẹ́ pé ọlọ́ọ̀ba òkè ó ti gbọ́ àdúrà tó péye púpọ̀ wọn bá bí díẹ̀ tó kù sí kí ọlọ́run ọba òkè kó bá parí iṣẹ́ ọ̀hún pátápátá eléyìí tó kù nìyẹn o Hazzan rèé ẹ rí i pé òun ló wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí ṣe bẹ́ẹ̀ Hazzan ẹ rí i pé ọmọ náà fáìn púpọ̀ ọmọ àlùbáríkà ni ọmọ ológo ni ọlọ́run ṣe lólógo bókìkí ẹ ti dé London tó dé Amẹ́ríkà tó dé Germany ọlọ́run wàá ṣẹ́ǹjì òkìkí yẹn sí nǹkan ayọ̀ fún ẹ bẹ́ẹ̀ ló ṣe máa rí Jésù Olúwa wa Mákindé Fásúnlé lórúkọ tèmi.